pẹ̀lú bí àwọn èèyàn wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ tí gbajúgbajà àáfàá ilẹ̀ Yorùbá ni tó tún jẹ́ ìmáàmù àgbà ní ilẹ̀ Yorùbá ìyún ìmáàmù Yunus Taliat Ayilara Olúṣínà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé bàbá náà ó lọ síbi ayẹyẹ ọjọ́ bíi Ànábì Muhammadu ìyún ètò ń pè ní Maulud Nabi ní ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ń dá awuyewuye àti èdè àìyedè sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá láàrin àwọn mùsùlùmí. Níṣẹ́ ni gbajúgbajà oníṣòwò ọmọ ìlú Ìbàdàn tó ti jẹ́ mọ́gàjí agboolé Adánlá ní ìlú Ìbàdàn ní ilé Olúyọ̀lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún mọ́gàjí olóyè Abdul Abdulkareem ẹni tí ó tún jẹ́ Turaki Àdínì gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ Gíwà Àdínì tuntun ní ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara lásìkò yìí. Níṣẹ́ ni bàbá náà ló máa ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ń dá awuyewuye sílẹ̀ tó sì ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. ẹnà ti pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìmáàmù àgbà ìlú Ọ̀fà ni bàbá náà ló ṣayẹyẹ Mauludu Nabi ìyún ayẹyẹ ọjọ́ bí ànábì ẹ̀ tó sì jẹ́ pé níbẹ̀ ni ló ti fi olóyè Abdul Abdulkareem ìyún mọ́gàjí Adánlá tó tún jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Afia Homes and Properties tí ó ń bá àwọn èèyàn kọ́lé tó ń talẹ̀ tó ń talé tí wọ́n sì jẹ́ olóòótọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà inú máa fi bàbá náà ló fi oyè Gíwà Àdínì ti ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara dá lọ́lá. Ṣùgbọ́n báwọn èèyàn ṣe rí ìmáàmù Yunus Taliat Olúṣínà Ayilara bí wọ́n ṣe rí bàbá náà níbi ayẹyẹ yìí ìlàlúwò mà ti sọ ṣe tẹ́lẹ̀ wọ́n ní ìmáàmù Yunus Taliat Ayilara ó ti máa sọ pé ayẹyẹ Mauludu Nabi ìyún ayẹyẹ ọjọ́ bí ànábì kò dára nínú ẹ̀sìn Islam nítorí pé àdádálẹ̀ tí wọ́n ní wọ́n ń pè ní bídíà nínú ẹ̀sìn Islam ni. Ṣùgbọ́n báwọn èèyàn ṣe wá rí bàbá náà níbi ayẹyẹ Mauludu Nabi ti ìmáàmù Ọ̀fà ìní ariwo mà ti sọ bẹ́ẹ̀ làwọn kan bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ sí bàbá náà ìpè alábòsí ni kò tẹ̀lé nǹkan tí ó fi ń ṣe wáàsí tọ̀rọ̀ yìí tó sì di nǹkan lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nígbà tó ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà mọ́gàjí Abdul Abdulkareem èyí mọ́gàjí agboolé Adánlá ní ìlú Ìbàdàn ó jẹ́ kó dìímọ̀ ìgbé àìmọ̀kan ní gbogbo àwọn tó ń gbé ìmáàmù Yunus Taliat Olúṣínà Ayilara o ọláláìmọ̀kan ni wọ́n olórọ̀ tí ò yé wọn ni wọ́n ń dá sí. Ó ní kì í ṣe pé bàbá náà ó wá síbi ayẹyẹ mọ́lùdù ó ní òun fúnra òun nínú òun ránṣẹ́ tóun fìwé pé bàbá náà láti wá yẹ̀ òun sí níbi tí wọ́n ti fẹ́ wí láwàní gẹ́gẹ́ bí Gíwà Àdínì ìlú Ọ̀fà tí wọ́n ti fẹ́ wé fóun. Ó ní kì í ṣe ń pè torí pé mọ́lùdù ìní ìmáàmù àgbà l'Ògbómọ̀ṣọ́ náà ló bá wá o. Ó ní àjọṣepọ̀ tó wà láàrin ara àwọn ló fi wá yẹ̀ òun sí ní ìlú Ọ̀fà tó sì ní gbogbo àwọn tó ń sọ̀sọkúsọ wọn àmọ́ ń tán sọ ni nítorí pé kì í ṣe nítorí Maulud Nabi ló gbé ìmáàmù Yunus Taliat Olúṣínà Ayilara lọ sí ìlú Ọ̀fà o bí kò ṣe pé ó wáyé òun sí gẹ́gẹ́ bí oyè Gíwà Àdínì tó fẹ́ fi òun jẹ lọ́jọ́.